Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV láti kí n káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá náà ni láti máa mú fọ́nrán fídíò wa fún ìgbádùn ní ọlọ́kan-ò-jọ̀kan. Fọ́nrán fídíò tí ẹ fẹ́ wò lénìí òun náà ni ti arákùnrin tó jẹ́ ọmọ Nàìjíríà tí orúkọ wọn jẹ́ Amusan Elijah. Arákùnrin Amusan Elijah wọ́n ké gbàjarè sí gbogbo ọmọ Nàìjíríà wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbà wọ́n pé àsìkò tó tí àwọn fẹ́ padà wá sí ìlú Nàìjíríà. Arákùnrin Elijah yìí Amusan wọ́n ti wà ní ìlú Italy níbi tí wọ́n ti ń wá láti gba ìwé ìgbélùú fún bí odindi ọdún 4 tó jẹ́ wípé wọn ò rí gbà. Wọ́n ṣàlàyé bí wọ́n ṣe tiraka tó, bí wọ́n ṣe gba lọ́ọ̀yà ní Italy láti lè rí àwọn dọ́kúmẹ́ǹtì gbà, àmọ́ rírò ní tènìyàn ṣíṣe báyìí ní ti Ọlọ́run ọba mi aláwòrán bí wọn ò rí dọ́kúmẹ́ǹtì gbà, wọn ò dẹ̀ tún wá rí iṣẹ́, kò tún wá sí owó ní ọwọ́ wọn. Arákùnrin tún tẹ̀síwájú, wọ́n dé ìlú Germany níbi tí wọ́n tún ti lọ tiraka bóyá nǹkan tó máa rọgbọ́n bẹ̀, àmọ́ bí wọ́n ṣe ṣàlàyé nínú fọ́nrán fídíò yìí nǹkan ò rọgbọ́n. Wọ́n wá ké gbàjarè sí gbogbo ọmọ Nàìjíríà wípé tí àjò bá gbé ní ilé lèèyàn darí sí pé kí wọ́n jọ̀wọ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n wá fún ìrànlọ́wọ́ àwọn láti lè padà lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní nǹkan ò rọgbọ́n fún àwọn pé àsìkò tó táwọn fẹ́ rí àwọn ọmọ wọn pé kí wọ́n jọ̀wọ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣàánú wọn. Wọ́n tẹ̀ tún jẹ́ pé wá bí wọ́n ṣe tiraka títí débi pé wọ́n sun inú igbó kí Ọlọ́run ọba mi aláwòrán bí kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel, mo bẹ̀ yín, mo rọ̀ yín pé kẹ́ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wa subscribe sí channel wa tán, ẹ bá wa click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò yìí tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan-ò-jọ̀kan. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n afẹ́fẹ́ báyìí fún náà ni ó ń gbé lọ. Yorùbá náà ló ti sọ wípé ẹnu oníkàn náà ni a ti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ ká wo nǹkan tí alàgbà Elijah Amusan èyí tí wọ́n fẹ́ bá wa sọ nínú fọ́nrán fídíò yìí. Mo dúpẹ́ pọ̀ lọ gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ́nà. Ó dàbọ̀, ó tún di ọjọ́ mi. God bless you. Thank you. Orúkọ mi ni Elijah Amusan, ọmọ bíbí ọdún Òmu. Mo wá sí Italy 2016. Mo gbìyànjú dọ́kúmẹ́ǹtì láti 2016, mi ò rí dọ́kúmẹ́ǹtì gbà. Mo gbìyànjú láti gbà lé lọ́ọ̀yà, mo lọ sí Roma, mo rí lọ́ọ̀yà, mo lu lọ́ọ̀yà ní Italy Modena. Mo gbìyànjú láti rí dọ́kúmẹ́ǹtì gbà, mi ò rí dọ́kúmẹ́ǹtì gbà. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ mo lu ọdún 4 láì ṣiṣẹ́, láì ṣe pocket money. So mo dẹ̀ wá bẹ gbogbo àwọn orílẹ̀-èdè Áfíríkà, orílẹ̀-èdè àgbáyé, Nàìjíríà láti rescue mi padà láti Europe padà wá sí Nàìjíríà. Mo bẹ̀ yín ní orúkọ ti Ọlọ́run, mi ò lè sọ jù báyìí lọ ọ̀rọ̀ orí fídíò náà, kò sí sọ jù báyìí lọ, ṣùgbọ́n màá sọ díẹ̀ bẹ̀. Nínú díẹ̀ tí màá sọ bẹ̀ náà ni láti ràn mí lọ́wọ́ láti padà lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti pé ọdún 5 tí mo wọlé sínú ìlú yìí. Ó ti wọ ọdún 5 tí mo wọ sí létí sínú ìlú yìí, kò sí ọ̀nà àbáyọ kankan fún mi. Mo gbìyànjú ọ̀pọ̀ ọgbà ni mo ń sunú igbó. Níbí báyìí mo wà ní Germany báyìí, ní Frankfurt ní Gíṣì. Láti bí ọdún kan ni mo ti wà ní 2016 mo sign ní Frankfurt pé mo ń lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọn ò dá mi padà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ti dá padà. Mi ò mọ tí mo ṣe, mi ò mọ ẹ̀ṣẹ̀ mi, ṣùgbọ́n mo wá bẹ̀bẹ̀ ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀yin ìjọba Áfíríkà láti rescue life mi, láti dá mi padà lọ sílé. Ó dùn mọ́ mi nínú láti padà, láti lọ rí àwọn ọmọ mi, láti ràn òbí mi. Tí n bá délé láyọ̀ máa dúpẹ́. Ọ̀nà tí ẹ fi lè ràn mí lọ́wọ́, ẹ bá mi gbé dìde. Mo wà ní Germany, mo wà ní Frankfurt. Èmi orúkọ mi ni Elijah Amusan. Mo bẹ̀ gbogbo European Union, European government láti rescue life mi back to my country. I beg everybody. Mo bẹ̀ European Union to rescue my life, go back to my country. I don't have documents from 5 years. I'm from Nigeria.